food that can prevent you from having cancer or fight against cancer. 15 Nigerian food. Púpọ̀ àwa èèyàn la máa ń jẹ oúnjẹ yìí la kì í mọ̀ wípé ó láwọn iṣẹ́ tó ń ṣe lára. Àkọ́kọ́ ń bẹ̀ ẹni tó bá ní cancer àbí ẹni tó fẹ́ prevent cancer òun ni breadfruit. Ẹni tó bá ń jẹ breadfruit dáadáa kò ní ní cancer o. Tó bá dẹ̀ ní cancer ó máa prevent cancer. Tó bá ní cancer á cure cancer nígbà àgbà tó bá ń jẹ. Bákan náà cherry tí a mọ̀ sí àgbálùmọ́, cherry tá a mọ̀ sí àgbálùmọ́, bell pepper tá a mọ̀ sí atatàtàṣé, bell pepper tá a mọ̀ sí atatàtàṣé, unripe plantain tá a mọ̀ sí ọ̀gẹ̀dẹ̀ dúdú, ọ̀gẹ̀dẹ̀ dúdú. Nínú ẹ̀ náà ni coconut wà tí a mọ̀ sí àgbọn. Nínú ẹ̀ ni pawpaw wà tá a mọ̀ sí ìbẹ́pẹ. Nínú ẹ̀ òun ni ọ̀há vegetable, oúnjẹ àwọn Ìgbò ni. Ẹni tó bá ń jẹ ọ̀há dáadáa, tó bá ní cancer tẹ́lẹ̀ ó máa cure, tí ó bá wá ní cancer ó máa prevent ẹ̀ láti ní cancer. Nínú ẹ̀ ni omi dùn wà which we call fermented pap water. Nínú ẹ̀ ni water leaf gbúre, inú ẹ̀ ló wà. Nínú ẹ̀ ni kókò tá máa ń jẹ, nínú ẹ̀ ni ó wà. Nínú ẹ̀ ni scent leaf, inú ẹ̀ ló wà which we call efinrin in Yorùbá. Back of yam flour which we call àmàlà dúdú. Èpo iṣu tá fi ń ṣe àmàlà dúdú yìí, gbogbo ẹni tó bá ní cancer tó bá ń jẹ àmàlà dúdú dáadáa cancer yẹn máa lọ. Ẹni tí ó bá wá fẹ́ ní tó bá ń jẹ àmàlà dúdú kò ní ní. Nínú ẹ̀ ni walnut wà tá mọ̀ sí àsálà. Nínú ẹ̀ ni garden egg wà tá mọ̀ sí ìgbá. Nínú ẹ̀ náà ni ọ̀gbọ̀nọ̀ soup wà, ìyẹn ọbẹ̀ ọ̀gbọ̀nọ̀ tó máa ń yọ táwọn Ìgbò máa ń jẹ yẹn, nínú ẹ̀ ló wà. Àwọn nǹkan tá kàkálẹ̀ yìí ẹni tí ó bá ní cancer tó bá ń jẹ wọ́n dáadáa tó ń jẹ wọ́n dáadáa bóyá bí 2 àbí 3 níbẹ̀ tó bá ń jẹ dáadáa àbí 5 nínú ẹ̀ wàá sọ pé goodbye sí cancer. Tó bá fẹ́ ní cancer yẹn tó bá ń jẹ àwọn kíní dáadáa ó ṣeé ṣe kó má ní cancer o. Ẹ má jẹ́ a máa ná owó tó pọ̀ lórí àìsàn mọ́. Ẹlòmíì a máa ná 1 million, a máa operate cancer 2 million, 5 million. Ìbílẹ̀ làwọn bàbá yìí lọ lò láyé ìgbà yẹn lọ́lọ́run fi ń fún wọn lálàáfíà lọ́ fi ń lẹ̀mí gígùn. Ó wá kù nǹkan méjì kan tó rọrùn tó dẹ̀ jẹ́ wípé àwọn èèyàn fojú di gan. Òun náà ni ewé ewédú jute leaf àti ewé ewúro tí a mọ̀ sí bitter leaf. Ṣé rí méjèèjì yìí òun tún wà superb ju gbogbo àwọn ta tó kà kalẹ̀ yìí lọ. Báwo la ṣe ń lo àwọn nǹkan yìí? Gbogbo ń ta kàkalẹ̀ yìí a máa ṣàlàyé fún alẹ́ kọ̀ọ̀kan bá ṣe ń lò látara jíjẹ àti lábára la ṣe fi ń ṣe ìwòsàn fún cancer tá à ń ṣàlàyé. Ẹ jẹ́ ká share fídíò yìí ká fi hàn àwọn ọmọ èèyàn, ká fi ràn wọ́n lọ́wọ́. Ọ̀pọ̀ èèyàn ló wà ní dùbúlẹ̀ àìsàn tó ń retí irú àwọn nǹkan báyìí tí wọ́n rí. Ẹ jẹ́ ká share, ká like ẹ̀, ká dẹ̀ máa follow ẹ̀. 081363822